Allahu ta'ala anhu. bàbá wa commissioner ìrẹ̀lẹ̀ náà ni ò ní jẹ́ ṣubú ẹni tó ẹni tó ṣubú lánàá ó lówó lóòótọ́ ìrẹ̀lẹ̀ ló kú lára ẹni wọ́n fi yọ orúkọ rẹ̀ kú nókè. olówó lóòótọ́ àmọ́ gbéraga ló kó bá tó fi jábọ́. ẹni àpọ́nlé ní ẹni jábọ́ láíláí. àmín. ẹ lọ jókòó ọlọ́run jẹ́ àárín yín pẹ́. àmín. wọn àyàndá yín síbẹ̀ ń fà àfàsàlátì ṣé ti yàndá ẹ ti yàndá wọn. omi ẹ̀kọ́ oúnjẹ ni sọ̀rọ̀. omi ẹ̀kọ́ oúnjẹ ni e. ṣùgbọ́n kì í ṣe fẹ́ni tẹ́bí ń pa. àmọ́ kì í ṣe fún ẹni tó gbààwẹ̀ látàárọ̀ tó fẹ́ sínú. má bàjẹ́ kì í ṣe fún ẹni tẹ́bí ń pa. kì í ṣe fún ẹni tẹ́bí ń pa. tábà bómi ìsanwó abóúnjẹ èébú ni fún ẹni tó bá jùyàn lọ. tá a bá bọ́ omi ìsanwó abóúnjẹ èébú ni fẹ́ni ó jùyàn lọ kéèyàn bá dáṣà bẹ́ẹ̀. ẹni tá a bá bí lọ́mọ tá a bá rí pé ràwọ̀ rò tí ì gbéra náà máa ń dáṣà fún pé ó bómi ìsanwó abóúnjẹ. ìntìmbárì ni màá wọ̀ lọ́sọ̀dì kódà kí wọ́n máa lọ aṣọ yẹn wọn náà dẹ̀ ní jókòó sáyé tó yẹ kó jókòó sí. ìtìmbárì ni wọ̀ lọ́sọ̀dẹ kódà kọjá wọn náà pẹ̀lú owó àti ọ̀fẹ́ bá wọn tó àga lóde náà. màá fẹ́ pa ògólé wa ìjọ táwa tá a lógo bá rí ọ a ní kógo lára ẹ mọ́ torí déédéé ní tán bá fi ń kílé ìta ni mo ń gbé ní tán bá fi kíta inú yàrá ló ń gbé. gbogbo ní tá à ń ṣe yìí à ń ṣe ìfárà ni lára fáwa gbà ọlọ́láwa púpọ̀ aṣíwájú wa púpọ̀ gbọ́ mi dáadáa ṣé mo kéwú lọ́wọ́ ẹ ni ìyẹn ò ní kì í ṣàfẹ́ sọ̀rọ̀. ṣé mo kéwú lọ́wọ́ rẹ ni ìyẹn ò ní kì í ṣàfẹ́ rẹ. ẹni tó ń jíwò nínú statusu náà fẹ́ ni torí gbọ́n tí wọn náà lọ lò ní àṣàlátù yín tá a mọ̀. statusu wọn tó gbọ́n náà lọ lè lọ àṣàlátù yín kéwú náà ló kéwú. kì í ṣe alifu wasalamu nìkan ni wọ́n pè ní kéwú ẹnu tó múlẹ̀nu wa tó ń lọ́nlò tíyàwó ẹ̀ náà fi ń kí wọn náà láàfáàhùn kí wa dáadáa. kí wọn dáadáa gbogbo nǹkan gbọ́ lẹ́nu wọn tó ń jí lò lẹ́yìn nì kéwú náà lọ gbà lẹ́nu wọn. a lójú alọ́lọ́jọ́ orí ìràwọ̀ wa tó ju tiẹ̀ lọ là ń sọ fún ọ. sọ̀rọ̀. a lójú alọ́lọ́jọ́ orí àmọ́ tọ́lọ́ ń gbé sí ọ̀rá lójú tiẹ̀ lọ. a máa kí ẹ dáadáa tọ́ ọ bá ti sọ fún wa wípé wo ò rí wa. bàbá wa gbà al-alim al-waqur daraka alim an-nahrir bin nafsi al-sheikh ahmad al-labib al-argaji. adamallahu hayatahu. ẹrọjọ wí. adamallahu hayatahu. bàbá agbaji bàbá ìjọba mo wí ilé kò nígbà tá a pàdé ní igbó ìlérin pé ìjọba tí kì í ṣe ti tòsí president ni. president. mi ò ní gbà fún ẹnìyẹn òyà ní hàn mọ́ni. ẹnìkan ti jókòó sáà kan mi ní jókòó ń bẹ́ẹ̀ ò ní jókòó dúró tán fi parí ètò ni. ọ̀n torí pé ẹni tó héètì ló kó lórí àga wọ́n ní ojókòó lẹ́ni tó kóra ló dìde ń bẹ̀ ẹ má bínú dúró tá a fi parí òde. bàbá àgbà ìjọba Al-Gbaji. adamallahu hayatahu. ọlọ́run jẹ́ pẹ́ fún wa. amiina. barika oníṣẹ́ ńlá nàbà Muhammad. sallallahu alayhi wa sallam. tálíkì àmọ́ fi tó bá a ṣe máa pọ́n yín lẹ́nu. bá a ti máa pọ́n yín lẹ́nu ni. aṣáájú wa nìyí bàbá wa nìyí àfa wa lẹ̀ sí. adamallahu hayatahu. gbogbo ẹ̀yin tẹ́ bá kéré sí wa tẹ́ ẹ rí bá a ṣe ń pọ́n wọlé tó bá jẹ́ jú mi màá ní kí wọ́n kàn ọ́ níkù. àárín inú Ìlọrin gan-an la wà yìí kì í ṣẹ̀yìn àárín inú Ìlọrin la wà yìí. àárín gbùngbùn. ibi tí wọ́n ti máa ń yọ tán tí wọ́n fi ìbọn rì tó bá mọ̀ wá wù wọ́n á fi kún tó bá sì wà wù wọ́n á yọ kún bẹ́ẹ̀. àwọn tó fẹ́ yọ ọ̀hún kì í dé fìlà àwùjọ àgbò. ìwọ ló fẹ́ sọkún agbẹ́dàdì yẹn tóbi tó yẹ pé láwàní tó wíwá ló fẹ́ jẹ́ ká fi kí ọ ṣáàrin tó fi ń kíyàn lára ẹ̀. aago mélòó ló kù ìṣẹ́jú mélòó ló kù mo kí àlùfáà wa gbà ọ̀pá ọba ní. bẹ́ẹ̀ni. sheikh salati. adamallahu hayatahu. ẹ pariwo shehu. shehu. ọlá bàbá rẹ̀ náà fi ń kí ni bàbá tiẹ̀ wò tó fi lọ́la. sọ̀rọ̀. ọlá bàbá rẹ̀ náà fi ń kí ló sọ́lá bàbá tiẹ̀. no kí ló ṣe dádì tiẹ̀ tí ò wọlá. kí ló ṣe dádì tiẹ̀ bó ti wáyé wọ́n sì lọ bẹ́ẹ̀. ẹ gbàgbé ẹ ẹni tí ò bá ti ṣẹ́gun ọmọ rẹ̀ yóò tún gún bẹ̀rẹ̀. wọ́n ní inna salati wa nusuki wa mahaya wa
lillahi rabbil alamin. ṣebí kéwú lásán ni wọ́n mọ̀ náà fi ń kí wọn dáàdi yẹn tó ṣe wẹ́dà kú tí ayé ò mọ̀ pọ́n náà ṣiṣẹ́ ńkọ́ gbogbo iṣẹ́ níṣẹ́ tó bá palẹ̀ mọ́ bẹ̀. tó bá palẹ̀ mọ́ dé ni e. láyé jẹ́ òní télọ̀ kì í kọ́ ọ́fíìsì ẹ̀ nísìn télọ̀ ti palẹ̀ mọ́ àwọn náà ti ń kọ́ ní tó tóbi. àmọ́ yẹn tó ṣe báǹkì tí sì ń gbọ́ kadà. tálíkì àmọ́ fi tó kò tún ní dáa fún korí pé ìwé ló mọ̀ jù kì í ṣe kádàrá ló tóbi lára ẹ̀. mo kí baba agbanikọ́rọ̀. adamallahu hayatahu. odidi afa kọ̀rọ̀ odidi afa filẹ̀ gbogbo nǹkan ní nǹkan ìwọ kò jàgbẹ́ tó ń bá yàgbẹ́ káwọn máa yàgbẹ́ ní ojú agbólódà. salati wa taslimi wa rasikatayati. àbáwá agbanikọ́rọ̀ ọlọ́njà kúnjárí yín pẹ́. alali musitafal mokutari khairil bariyati. mo lé gan ṣùgbọ́n wà mí ò tó béèrè ní tó máa ń ṣe wọ́n lé yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín tó bá fi lè mú ọ lé púpọ̀ tọ́wọ́ rẹ̀ òfin tó ilé yín nù hàn kí fọwọ́ tó tẹ́lẹ̀ náà ni àmúbọ́ ti wà ń bẹ̀ tipẹ́ ogun ìdílé kì í ṣe bọ̀rọ̀ ẹni tó bá ṣẹ́ tí wọ́n ní ẹ kí wọn dáadáa wàhálà ni gbogbo ẹ̀yin alfa mo kí alfa àgbà alhaji minister mo kí bàbá àgbà mo kí àbáwá imam adamallahu hayatahu. bàbá nífowóṣe bàbá gbọ́nitúwó ẹni mọ̀nira adamallahu hayatahu. mo kí gbogbo ìjókòó mo wá dojúkọ àyè bí mo kí mayan níkàlẹ̀ ẹ má bínú ìṣẹ́jú àtàsìkò àti Ramadan ṣùgbọ́n jẹ́ máa fi gbogbo àwa kọ̀ọ̀kan kíra wa mo kí alhaji abdulgafar cute abiola adamallahu hayatahu. ọlọ́run má jẹ́ ṣubú àmín. ṣàdúrà fún dáadáa adamallahu hayatahu. ọlọ́run má jẹ́ ṣubú àmín. ọlọ́run má jẹ́ ṣubú àmín. má jẹ́ òkú díẹ̀ kẹ́ ṣubú àmín. albarka bíbí annaba sallallahu muhammad alayhi wa sallam. wala amina àmín. wala amina àmín. wala amina àmín. alhaji wa mukare ọlọ́run má jẹ́ lulẹ̀ àmín. albarka oníṣẹ́ ńlá nabi sallallahu alayhi wa sallam. ó ti pẹ́ tí ayé ti máa ń pariwo kó dáa fún yín ẹ ní padà wá máa wá àmín. aburú tó fẹ́ jù ní kánú irú yín wá máa wá pẹ̀lú ràwọ̀ yẹn olúwa má jẹ́ ojú àrò sí yín àmín. Allah karama nna Muhammad sallallahu alayhi wa sallam. mo tara bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní mi ti fífi tó bá ti di pé à ń wà láàrin agbo tó fi ń gbowó sí i ó ti bọ́nu ọlọ́run abẹ́ ọ gbogbo ẹ̀yàn àgbààgbà níkàlẹ̀ ẹ má bínú ìyá wa tó wà lẹ́gbẹ̀ẹ́ máa ń bàbá wa gbà á kájé kọmíṣánná Sàádà máa dìbò ká o alájà ẹ ní mọ̀nira àmín. ẹ ní sunkún mami àmín. kò ní kú díẹ̀ kọ́ra yóò dàrú àmín. barika oníṣẹ́ ńlá nínú Muhammad sallallahu alayhi wa mo sallam. kí bá mi àgbà lẹ́gbẹ̀ẹ́ bàbá kájé adamallahu hayatahu. ọlọ́dàkùn jẹ́ pẹ́ fún wa àmín. mo wá kí akíndalẹ̀ kọmíṣánná adamallahu hayatahu. yín tó máa fi mú wa máa ṣe kúlò aláwọ̀ fún yín ní ọdún yìí lọ́dún tó ń bọ̀ níbí olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín. àmín. wọ́n yìí sàmì máa ń bí ni. àmín. bínú bí ẹ náà sàmì máa wọ̀rí. àmín. kọmíṣánná àmọ́ tó ṣe tó fi di tó ní stroke olúwa má jẹ́ ó yàdọ̀ yín láéláé. àmín. alibarika oníṣẹ́ ńlá nàbà Muhammad. sallallahu alayhi wa sallam. wala aminu. àmín. wala aminu. àmín. wala aminu. àmín. gbogbo wa ẹjẹ́ àjọ dá iná àti iná jọ fún wọn. bàbá náà wọ́n tún sanwó ẹ̀ tálíkì àmọ́ fi tó ẹ̀ ní relegate. àmín. ẹ̀ ní wálẹ̀. àmín. ẹ̀ ní yọjú. àmín. alibarika oníṣẹ́ ńlá nàbà Muhammad. sallallahu alayhi wa laki sallam. bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. àmín. ok ani owó alájà Sàádà Kawu Madibo wọn ni kọlọ̀ ń jẹ́ mi yogun ìyàwó alhaja ọlọ́mọba kẹ́ wọn. àmín. mo wá ṣàdúrà fún ìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́nu lé alhaja wa Khadija Akaje ọlọ́run wa bẹ̀ ọ́ albarka bibi annaba Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run bá a ṣàlékún kẹ́ fún màmá náà àmín. bá a ṣàlékún kẹ́ fún wọn àmín. bá a ṣàlékún kẹ́ fún wọn àmín. ọlọ́run wa bẹ̀ ọ́ lẹ́ẹ̀kan sí mọ́ wàá fi kú wọn dáwọ́ fọ́ lẹ́nu lé àmín. albarka oníṣẹ́ ńlá annaba Muhammad sallallahu alayhi wa sallam. ọlá aminu àmín. mo ti kí gbogbo yẹn àgbààgbà ẹ jẹ́ kí n lọ bí tí wọ́n rán mi láàrin ìṣẹ́jú mẹ́wàá
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. mo kí bàbá àgbà tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ kúlàfà alhaji wa abdullah iniesta ní ṣubú. àmín. kò ní kú díẹ̀ kọ́rọ̀ yóò dàrú. àmín. bisimilahi rahman rahim. wa izi mudala ibrahim rabbuhu bi kalimatin fatammahunna. sọ́sọ́jú. qala inni ja'iluka linnasi imama. qala wa min dhurriyyati. qala la yanalu ahdi zalimin. gbogbo wa níkàlẹ̀ mo fẹ́ jẹ́ ká mọ tí wọ́n ń pè ní challenge. ẹ kọ́kọ́ lọ kọ́kọ́ wò ó ná ṣebí challenge wà nílọrin. Masha Allah. ẹ lọ wọ́ọ̀ṣì gbogbo ìlú tẹ́ bá rí tó ní bí abọ́ stop kan àbádùgbò kan tó ń pè ní challenge ayé ògbórúkọ rẹ̀. mi ò lè ṣe wàhálà láyé o rẹ̀ ní jẹ́ nǹkan kan láyé sọ̀rọ̀. mi ò ní ṣe wàhálà láyé. mi ò lè ṣe wàhálà. mi ò lè ṣe wàhálà o sì ní jẹ́ nǹkan kan o ní lọ ò ní lu. mi ò lè ṣàìsùn nítorí pé dókítà fún ẹ ní kóòdì ìbànújẹ́ ìwọ náà dẹ ìjókòó sórí ẹ ní ẹkún ní sùúrù wọ́n sọ fún ẹ pé kúwọ náà máa sunrun 8 hours ẹni tó bá máa kú kí á náà sọ bẹ́ẹ̀ fún olóríire parí pin kò ní sunrun wákàtí 8 olóòṣì tí ò rọrùn fún náà ní mọ gbọ́ ẹ náà challenge ìbànújẹ́ tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ń jẹ́ ká mẹ́ni tó tòṣì gan wọ́n á ní kí Tabiola àwọn challenge àgbákò tí mo rí tán ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sẹ̀mọ́ ńláńlá mẹ́rin wọ́n máa ní kéèyàn méjì ó máa dù ẹni tó bá kọ́kọ́ jẹ mẹ́rin tán láàrin ìṣẹ́jú mẹ́wàá wọ́n fún 10,000 ẹ ti mọ̀ pé ìran wa òṣì wà nù ran wọn. Allahu akbar. 10,000 àwa jẹun gbogbo olóríire kì í jẹun púpọ̀ nítorí náà fi dá breakfast sílẹ̀ tètè jẹ́ kó o máa lọ bí tó bá yẹ. ìwọ ló mọ breakfast yẹ o búrẹ́dì ló yẹ òun ni o breakfast tiẹ̀ ó lè jẹ dàlù àti sin àti mim. ọmọ yìí ti lọlé breakfast tẹlomi ayakumullah ó lè jẹ dal àti sin àti mim. breakfast ẹlòmíì ó lè jẹ́ dọ́sàmí ni ó nà bọ́ gbọ́ rẹ̀ látàárọ̀ ó ní ó tún fi sínú. ẹ nítorí pé ogun ọ̀tọ̀ ègún ọ̀tọ̀. ogun ọ̀tọ̀ ègún ọ̀tọ̀. mọ́dẹ̀ farawé kọ́ sọ fún ẹ yín pé o ní tálẹ́ǹtì tó o bá ti ní kádàrá tálẹ́ǹtì aparẹ́ kádàrá rẹ̀ máa sọ̀rọ̀ lọ. kádàrá wọn sọ̀rọ̀ lọ. àyíká gbọ́gbọ́ ẹni tó mọ̀wé púpọ̀ wọn yìí sábà ríṣẹ́ púpọ̀ ju tíṣà àdúgbò lọ. bó o bá ti gbé ìbòjú tíṣà nursery school ọmọ ṣe. tó bá ti mọ̀wé gan-an àyè tíṣà ni wàá wà tó bá mọ kéwù bàjẹ́ ustaz lórúkọ rẹ̀ ẹni tí ò mọ kéwù pọ̀ ni mọ kọ́kọ́ rí mọ́mù jẹ. ẹ torí pé ó máa palẹ̀ mọ́ gan-an ó ti mọ̀ pé bù ń pé òun ò mọ kọ́ àti kọ́ pé òun wà lọ́dọ̀ síbi ti kùwátù tí ó mọ̀ fi control gbogbo yín. gbọ́ mi ntí wọ́n bá sọ fún ẹ pé fi ṣe pé fún yàn tó bá tẹ́lẹ̀ sí ọ̀yà wèrè o má ba ògo onú lẹ́yìn jẹ́ ó lè jẹ́ wọn náà fẹ́ lò má dẹ̀ stúpù kádàrá rẹ̀ lé lò débi kó ló máa tọrọ jẹ lọ́wọ́ ẹni tí ò yẹ kó tọrọ má bínú sí ọ̀tá dáadé yín kó mọ̀ pọ́ta ni wọ́n náà bá wọ́n ṣe ọ̀kú kíá ṣùgbọ́n mọ̀ta bàbá ẹ̀ kó lè mọ̀ sá fún. mọ́dẹ̀ tóbi jù lójú ara débi pé àti débi tá à ń lọ àlò nǹkan kan mọ́ wàá padà sẹ́yìn débi pé tọ́ba tún ní o mọ̀ bọ́ wájú ojú ó tún mọ̀ tí ọ. wọ́n sì mú tẹ́lẹ̀ Ibrahim rabbu ní kàlímà tí ń. fatammahunna. ẹ gbàgbé ẹ intamin by challenge ní pé ṣọ́ọ́ débi tá à ń rán ọ òun làlùkọ́ni fi sọ fún wa yìí pé níbi tó ti sọ pé tó ti ní tẹ́ bá fẹ́ wá òun ọlọ́run ó ní kíní kan bìhá tó lóun fọ̀nà hàn báyìí àyà Kùránì ni o ó ní tí ẹ bá lẹ̀ ń wá òun tẹ́ bá ní ẹ̀ ń wá kíní kan ẹ wá wá sọ́dọ̀ ọlọ́run ló ń fi wọn náà yín onílàlẹ́dínà jahadu fínà ẹni tó bá ní pílánì fúnra rẹ̀ ni tó bá ní tó fẹ́ fàyè rẹ̀ ṣe ẹni tó bá ní dandan ní káyé ó kí mi káàbọ̀ ẹni tó bá ní dandan ní káyé ó kàn ọmọ mi káàbọ̀ ẹni tó bá ní dandan ní káyé ó rí ilé tí mo ti wá pé ilé ńláńlá ni wọ́n ní wàládìyànà ó ṣògbọ́lànà. ibi táwọn kí ọtí Abíọ́lá ti gbọ́n ju ọ̀pọ̀lọpọ̀ àfáà mi lọ́nà. lanadiyana ṣògbọ́lànà. Bàràgbàjì ẹlòmíì ń káyà yẹn kò yé ó rò pé torí tó ń bá ti bẹ̀rẹ̀ tí sàdúà ọlọ́run ó gbà bẹ́ẹ̀ kọ́ kí ló fẹ́ kọ́ ló ń gbàdúrà rẹ lé lórí iṣẹ́ wo ló fẹ́ mọ̀ sí. ẹni tí ò ní sẹ́tí ń gbé sí àwúrẹ́. wọ́n fi mọ́tò lọ wọ́n ní kó wá gbé. wọ́n ní àwọn gbẹ́ kànga láàrin àpáta. Alukurani ní
ó ní ẹni tó bá gbìyànjú sọ́dọ̀ wa Ọlọ́run lanahdiyanahum subulana. balagbaji alukurani ni babalagbaji lanahdiyanahum subulana. alukurani ni lanahdiyanahum wallahi nahdiyanahum àwa Ọlọ́run o á fi ọ̀nà hàn ni kò sọ pé àmọ̀débi tí ó ti ṣoríire ọ̀nà lọ́nà wọn fi hàn o nahadiyanna usublana aja ko yẹ pé o fẹ́ dọ́dọ̀ wa o fẹ́ make ẹ o fẹ́ mọ gbori lọ́dọ̀ wa direct tí o ma jẹ́ infrared tiwa ọ̀nà tó gbàrí tó bá fẹ́ gbọ̀nà yẹn wà wá pàdé àwọn àgbákò ooo ṣebí lórí la wa wà á pàdé àgbákò yẹlẹ àǹgbìkù ẹ láwọn àgbákò parí pin gbọ́ má sọ fún wa yí pé o ṣe wàhálà gan òun ló jẹ́ kó o rù gbogbo oníwàhálà náà máa kọ́kọ́ rù ní kó tó rí pé o tóbi tó o bá ti kọ́kọ́ jẹ oríire níbẹ̀rẹ̀ ọjọ́ ayé ò padà kí ọ pẹ̀lẹ́ ló ataburú ló gbẹ̀yìn ọjọ́. ẹni tí ó lo mọ́tò tó lé sí ọkọ̀ wọ́n mọ́ lu ẹ̀ lẹ́yìn gbẹ̀yìn ayé rẹ̀. wàá dẹ̀ wọ́n márùwá dáadáa. alukura àwọn ní isibu ibuta la Ibrahima. rabu bijalimati fatamahunna. alukura ní ẹ wo anabi Ibrahima ẹni pé ọ̀rọ̀ anabi Ibrahima ní Qur'an kò ṣe é mú ṣeré. Ini izibtala Ibrahim rabbu bi kalimatin fatamahunna. Ọlọ́run ní intamini seri gbogbo ntan wọn olóṣèlú ṣe tí wọ́n ṣe primary election yẹn baba ńlá challenge burúkú ni bóyá ká júwe ìtumọ̀ election mo kí àwọn alfa wa bàbá mi àgbà tí wọ́n wọlé ramallahu hayatahu. Ọlọ́run dákun jẹ́ pẹ́ fún wa àmín. bàbá wa gba ìbejì agbájì afa abeji Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa fatamahunna wala inni wa isbutala Ibrahim rabbu bi kalimati fatamahunna. isbutala Ibrahim rabbu bi kalimati fatamahunna. akaje wala inni ja'iluka linnasi imama. qala wa min zuriyati qala la yanalu ahdi zalimin. mo rí pé àlejò ńlá ló ń wọlé ẹjọ́ jókòó. àṣé in tí wọ́n ń pè ní election tí wọ́n máa ń ṣe yẹn àṣé baba ńlá challenge ni àṣé ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n fẹ́ wẹni tí kádàrá rẹ̀ háì jù nínú gbogbo wọn. wọn ń gbọ́ Yorùbá mi mọ́ wọ́n fẹ́ mọ ẹni tí kádàrá rẹ̀ háì jù nínú gbogbo wọn ní ìtumọ̀ ẹ̀. ọmọ mú first tó ń bínú àti pé number 2 kí ni mọ́ṣẹ́ ọmọ school náà alibarisi kí ni mọ́ṣẹ́ ọmọ school ìwà àti classmate yẹ bóde jẹ́ cosmate yẹ ni olóòní kí mọ́lálẹ́ wọ́n nítorí kí ni ó nítorí pé kò kàwé exam ìwọ ló ń fẹ́ẹ̀lì ni. ṣebí òun lọ fẹ́ sórí ibú. ìwọ ló fẹ́ kàwé ó lè jẹ́ pé wọ́n ti fi wé mọ òun ìwé lásán ni wọ́n fẹ́ máa kà. examination yàtọ̀ sẹ́ni tó pass o ẹni tó dẹ̀ mọ̀wé gan òun mọ̀ọ́sàmù ṣe ẹni tí ò mọ̀wé rárá ní mọ̀ọ́sàmù ṣe torí kò mọ̀ èyí tó mọ̀ dáadáa ní number 5 ló máa kọ́kọ́ ṣe ẹni tó mọ̀wé á fẹ́ crack brain kọ́kọ́ ṣe number 1 táìmù ní gbogbo nǹkan tó ọ̀bá tí lásìkò tiẹ̀ lò ẹlòmí abẹ́ lónìí o. fatamahunna alukurani ní àti test Ibrahim gan. fatamahunna. akaje kó tó dẹ̀rín lé ní ẹ̀sùn kúnjù. fatamahunna. kó tó di lẹ́ni tí gbogbo èèyàn ń darí jọ sọ́dọ̀ yín yìí ẹ ti lọ bí kárí tí wọ́n kí yín kábọ̀. bi kalimati fatamahunna. ẹ wo ìgbà tí ẹ wà lẹ́yìn tẹ́nìkan kò sọ fún wa pé dandan ni kò déwájú. bi kalimati fatamahunna. ẹ tó o bá jẹ́ pé dandan ni kò sóríire o tọrọ bá ti máa ń dùn ẹ jù ó ní kó lójú kan. fatamahunna. èmi ló bú báyìí tọ́ ọ bá ti ń ka èébú kún ọ ní dìde níjọ́ tí Qt Abiola bẹ̀rẹ̀ kínní ọrùn rẹ̀ gùn ẹni bá sọ ní ìsìn yóò jìyà rẹ̀. bi kalimati fatamahunna. níjọ́ náà tó bẹ̀rẹ̀ eré la pé lẹ́ni ó ti diṣẹ́. bala inni bi kalimati fatamahunna. torí pé déédéé ní tí wọ́n ń pè ní oríire ẹkún ní máa ń bẹ̀rẹ̀ rẹ̀ o ò ní lọ sí yàrá ìdùnnú kó o má fi ẹkún wọbẹ̀. bi kalimati fatamahunna. ẹ wo ọmọ ya mi muka wọn pọ̀ nínú mọ̀lẹ́bí yẹn orúkọ tó kọ́kọ́ dìde lẹ́rìí òun lójókòó yìí ani bọ̀dá lásún ani gbogbo ọbẹ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń kọ́kọ́ rí nínú léwu nígbà tí bàbá ti lọ òun lójókòó yìí
بكلمات فأتمهن. wọ́n wá ń dáhùn kíákíá báwọn wọ́n máa wọ ẹni tí kádàrá ẹ̀ bá lè fi tìǹú lé náà máa gbé fún. wọn kì í ro ọjọ́ orí bí oríire òmìnì ọjọ́ orí ó dẹ̀ kéré sí wa o ọba tuntun sọ ò ní jẹun alẹ́ mọ́jú. بكلمات فأتمهن. ní gbogbo ń tán pè ní ìran ìbànújẹ́ ní máa ń kọlu ẹni tí ó di oríire láyé. gbọ́ àìmọye ọmọlógo tí wọ́n ń tètè bí tọ́ba tètè bí kò ní ráyé gbé. بكلمات فأتمهن. gbọ́ o akájé ọ̀tọ̀ ní ẹ̀gbọ́n ọ̀tọ̀ láṣáájú wọ́n ń tètè bí aṣáájú ṣùgbọ́n lè tètè bẹ́gbọ́n gbà mí ọmọ yìí ti lọlé wọn àní ọ̀tọ̀ ní ẹ̀gbọ́n ọ̀tọ̀ láṣáájú. ọ̀tọ̀ ní ẹ̀gbọ́n nínú ẹbí bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ láṣáájú. wọ́n máa ń fi aṣáájú sí never second to the last nígbà míì wọ́n dẹ̀ máa fẹ̀gbọ́n sí ẹni tó máa kọ́kọ́ bí. wọ́n máa ń fi ẹ̀gbọ́n sí ẹni tí wọ́n kọ́kọ́ bí aṣáájú ọmọ nínú ẹbí ó lè jábí gbẹ̀yìn. wọ́n gbọ́ aṣáájú tí wàá kéré sáré mọ́. aṣáájú náà tún wá kéré sálẹ̀ mọ́. ẹni tó máa jẹ́ kí ilé yẹn ó máa rẹ̀ síbẹ̀ ó máa dùn òun là rẹ̀ mọ́ bó o láṣẹ dá a mọ̀ ọ̀nà wo láti gbà mọ́. ọ̀nà wo lágbàdá rẹ̀ mọ́ mọ́. kọ́lá yìí ní. جاهل الناس إماما. alùpùpù ẹni wá sọ fún wa pé ẹni tó bá lè rọ́jú dá òun tó bá lè rọ́jú dá ìbànújẹ́ kọjá gbogbo ilé tẹ́ ẹ rí tí wọ́n àti ìkí wọn yẹn wọ́n yìí tí ìṣẹ́gun ní olóyè ni. للناس إماما. àfi ká kí bàbá wa gbà Alhaji Bob Seyiri láti 40 years tí wọ́n ti lọ tílé yẹn òde wo nítorí rẹ̀ àwa tó wá kí ìyá tó tún bí ẹ̀yìn náà nígbà míì ìyá lè bímọ tó pọ̀ kó fẹyọ kan rẹ gbogbo olé lẹ́kún ìyá dẹ̀ lè bímọ ẹyọ kan kó má ká ọmọ wọ́n lè bí ọmọ ogún bẹ́ẹ̀ kó má rọ ọmọ nínú gbogbo wọn. للناس إماما. mo ṣáájú ẹ̀ lówó má sọ síta mọ́ o mo ṣáájú ẹ̀ lówó má sọ síta mọ́ o owó òun ṣe tán máa fi gbẹrẹgbà pé àlà kọ́kọ́ ni ìwọ lè kọ́kọ́ ni kóhun tún ra ọ̀pá jẹ kéwú níjọ́ là ń wo gbogbo àbá bí ẹni pàà náà ò lè ṣerú iṣẹ́ yìí àwọn bí ó ṣà àwọn wọn bí ẹ bọra tó bá ná kéwú tó ná mọ̀ tó ná ọ̀rọ̀ a wà níbi tí sẹ́ǹtì bá tún ṣubú tó àti ní kí wa pé pẹ̀lẹ́. ilé tán àti ìkọ́sàgbà ilé tán ti kọ́ tán ń gbénú ẹ̀. èní ló dájọ́ fáwa yìí o farabalẹ̀ lọ kẹ́kọ̀ọ́ ní tí ayé lè fi pè ọ́ léèyàn nítorí ìjọ tí kádàrá ẹ bá dìde tí ò bá bá ní tí ayé ò fi kí ọ lára rẹ tó bá dúrọ̀pù ẹ ilé yín ló pa lárùn. Kọ́lá mi sórí àti. adájọ́ kì í ṣe pé ayé ń kí yín lásán o tó bá jẹ́ pé ẹ ní ìmọ̀ tí ó lè kápẹ́ bú àyè tán fi yín sí ẹ mọ̀ sunkún ni torí àsìkò yẹn ti kàn yín ṣùgbọ́n déédéé ń tẹ̀lé fi lò tí ò bá sí lára yín èébú ni fún gbogbo nu. Kọ́lá lọ́yà náà àti sọ́ọ̀nìmí. a mọ̀ kí yín gan nítorí pé ẹ mọ̀ wá wù a mọ̀ kí yín gan nítorí pé kádàrá yín ò parọ́ mọ́ yín a mọ̀ kí yín gan níjọ́ tó yẹ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ kẹ́kọ̀ọ́ a wà kí yín nítorí ìjọ́ tẹ́ ẹ ṣe sùúrù fún ọmọ tó kéré sí yín tí wọ́n ń dá fún wọn tẹ́ ẹ bínú. tọrọ bá gbà báyìí. sàádìrìbù. sàádìrìbù fi. sàádìrìbù fi. tulili biladi waridiha. sàádìrìbù fi. tulili biladi waridiha. analu muradi aw amutu ghariba. analu muradi aw amutu ghariba. abalagaji lẹ́nu ọ̀nà oríire wọn àpẹ ẹni tó lè dákú ẹni tó lè kú yẹnyẹn lára nídìí mẹ́ nítorí déédéé tí wọ́n ń pè ní ìran oríire tó o bá rìn nínú òkùnkùn tó o bá ti wẹ̀yìn àyàrí ajá. sàúdìrìbù fitule biladi waridiha. analu muradi aw amutu ghariba. ó ti yá ó ti ń lọ. ẹja dúró ẹja sí báyìí. sàúdìrìbù fi biladi waridiha. analu muradi aw amutu ghariba. ní sọ̀kalẹ̀ baba àgbàlagbàjì. fàyín tẹ́lifásitì náà fò sí. walilayi daruha. walilayi daruha. nígbàre kò ní bàjẹ́. wàyí salimat
kana rujuhu qariba. bàbá wa kájé ẹ dìde ẹ má bọ̀ ẹ má bọ̀ bàbá wa kájé ẹ má bọ̀. bàbá kájé ẹ má bọ̀ ipò kì í ṣẹgbẹ́ ọjọ́ orí mo jù ú lọ omi nìkẹ́ni yẹn má lè pè yín ní kọmíṣánná sọ̀rọ̀ yẹn dáadáa. mo jù ú lọ kò mí ní kọ́mọ́ lè pè yín ní kọmíṣánná. kò ń ṣe pé ìyẹn ò ń ṣe pé njọ́tọ́jọ́ bí wa ni wọ́n sọ yín lórúkọ yẹn orúkọ tí kádàrá máa ń sọ yẹn lẹ́ ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí. orúkọ tí kádàrá máa ń sọ yẹn lẹ́ ń jẹ́ lọ́wọ́. màá dẹ̀ bínú lọ di kọmíṣánná wàá wà di nínú mọ́sibálà ni that is dustbin. bẹ́ẹ̀ ni kọ́kọ́rọ́ sì ṣàgbà lé olórí ẹbí ó ṣàgbà gbogbo ẹbí. bá mi ẹ ti ṣe é rí o ẹ ti ṣe é wò in tó máa ń jẹ́ kí ẹni tó bá tóbi bí yín padà sẹ́yìn ní kó gbàgbé ibi tó ti dìde mistake tó máa ń ṣe gbogbo àwọn tẹ́ẹ̀rí tó dáa fún láyé táyé fi gbàgbé orúkọ wọn ni pé ẹni tó bí wọn dìde àti ibi tó ti dìde ọmọ gbàgbé ẹ̀. ọmọ àwọn àfa tuntun. àtàfà tuntun àtẹ̀yàn tuntun mọ́ mọ èèyàn ńlá mọ ọlọ́run tó tóbi kó fi ẹ́ sọ́nà tó tóbi ó bá mẹ́yàn gidi wọ́n lè mọ fọ́ olówó oúnjẹ ṣùgbọ́n tó bá pọ̀ lọ́hùn ó máa mẹ́yàn tí ó mọ̀yàn wá á dẹ̀ sọ́ di nǹkan ńláńlá àti pé olórí ibú nìwọ náà tó dúró di pé dandan tó bá rí ìyàwó tí ó gbé ọ dìde ìyàwó ni mo gbé yẹn dìde kádàrá tiẹ̀ kù wáyà tó stupid débi pé kádàrá ìyàwó ló fẹ́ fi gbéra níjọ́ tó bá bínú lọ àbí tó bá kú ó wà kú báwọn náà gbéra jẹ́ kí kádàrá ẹ gbéra ni tó bá rìnrìn àjò ìgbésí ayé wọn yìí dágbére tó bá dágbére wàá rẹ̀ ní tí ó sọ pé mọ́ lọ tó bá fẹ́ lò lè àmú má bẹ̀rù ẹnìkan tó ya wèrè di orí tiẹ̀ ló ya wèrè tiẹ̀ lè má ya wèrè tó bá fẹ́ so oríire gbọ́ mi oríire oníṣọ̀nà kan ọ̀nà tó pọ̀ lówó mọ́kà tó bá so oríire tiẹ̀ ni kó wá má bèrè bí tẹnìkan yìí ṣòfò akájé tálíkì àmọ́ fi tó ẹ ní dájọ́ ẹkún àmín ẹ ní lo kan ìbànújẹ́ àmín alibarika oníṣẹ́ ńlá nàbà Muhammad sallallahu alayhi wa sallam. ṣe mọ̀ pé ẹ ṣe rí lọ́mọ báyìí ẹ ṣe pírẹsẹ̀ntì lọ́mọ fún màmá tó bí yín ẹ ṣe pírẹsẹ̀ntì lẹ́gbọ̀n mi ni fún àwọn tó jábúrò fún yín àbúrò wa ni ó ṣe é sọ fẹ́ni tó jẹ́ gbẹ́ fún yín o àwa náà lè sọ pé èèyàn wa ni nítorí pé ẹ rí báyìí táyà bá rí báyìí oníkálukú ò ní kí yín dáadáa o ẹ tí ì ju ẹni tí mọ́tò àga àwájú lọ o àwọn tí wọ́n dàgbà jù lọ wọ́n sì máa ń bá wọn yàn kó spíkà wọn dẹ̀ ní fún olówó oúnjẹ náà wọ́n sì ń kó spíkà wọn ní fún olówó oúnjẹ náà ẹ wá ń tẹ́ ṣe lórúkọ ọ̀nà léyìí ẹ lọ kọ́ mọ́sálásí ẹ má gba ẹ kọ́ mọ́sálásí ńláńlá lórúkọ léyìí Akaje mosque ẹ fi lè kéwù sí lẹ́gbẹ̀ẹ́ wọn lálàjì Razaki ti ń ṣe ẹ ti ṣe yẹn tẹ́lẹ̀ ṣé ti wọn àbí ti yín ẹ lọ sọnù lé ṣùgbọ́n afẹ́ rí nítorí pé lára ti ilé òkì fi parun nìyẹn ẹ lè sọ fún wa nísìn jẹ́ kára jí àmọ́ rálàjì ọ̀rọ̀ yín ti tayọ kán sọ pé wọn àmọ́ mọ́ wọn ní bàbá tí ń kọ́ mọ́sálásí ilé kéwù náà ti kún ẹ̀yẹn lọ kọ́ lé kéwù kàn kọ́ mọ́sálásí ẹ lọ kọ́ lé kéwù ó ti bọ́ sójú ẹ̀ magdiyan hatman shukran ọlọmọṣẹ wàlá bíbí anabu Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́njẹ́ mi yóò gùn àmín ọlọ́njẹ́ àríyìn pẹ́ o àmín ẹ ti ń ṣe léyìn nínú agboolé yìí ó ti jẹ́ kí inú léyìí tún válù ju tu tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ikú tí ó pa yín tí òfin ní ṣe ṣe mọ́ ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí yín gbogbo ọmọ inú ilé pátá tó náà wá ń sáré dìde ọlọ́njẹ́ ó dìde àmín ẹni tó bá ń sáré pé ńgbà tá kájẹ́ bá ṣubú lòun fi dìde kò ní dìde láíláí Allah alibarika bíbí anabu Muhammad sallallahu alayhi wa sallam ọlá amina àmín ọlá amina àmín ọlá amina àmín gbogbo alibarika ìjókòó àti wíwá wáyé lálùbáríkà fásálà ti ṣéwù bárì sínú. adamallahu hayatahu. mi ò sì mọ̀ yín níbi kan lẹ́yìn ìgbà tí bárì sí máa ń pariwo Akaje my rep ibẹ̀ ni gbogbo ayé ti kọ́kọ́ fókọ̀sì yín ibẹ̀ ni gbogbo àwa ojú gan ti wò yín. Allah níjọ́ náà láti ń dájọ́ sí i pé yóò da ó ti wá ń da torí kò tí da ẹ lọ wo tíra kan tó ń pè ní al-Kahfu war-Rakim fi sharhi bisimilahi rahman rahim ó ń sọ̀rọ̀ nípa bisimilahi ó wá ní bisimilahi lọ́gà gbogbo kurani ó wá ní bisimilahi náà tún lọ́gà wọ́n ní kíni wọ́n ní bá ó ní bá náà tún lọ́gà wọ́n ní kíni ó ní nuktatu fi tahtil bá ẹ̀yin ni nuktọ̀ tó wà nínú ilé yìí tẹ́ ẹ bá ti wó ilé wó tẹ́ ẹ bá ti wó ilé yìí ò ní wó gbogbo ẹ̀yin nínú ilé tẹ́ ẹ bá wó igi tó gbélé dúró igi ilé yìí ò dìde mọ́ o subhana rabbika.